Ọlọ́run, ẹ tóbi gan o. Ẹ kú dédé wòyí ẹ̀yin ọmọ Yorùbá ní tìlé tòkó ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tí ẹ bá ti ń gbọ́ mi àti àsìkò yòówù tó bá já sí pé ẹ ń gbọ́ mi. Mo kí yín pé àjíǹde ara ọmọ jẹ́ o. Ebi dé, ebi dé, ebi dé. Tí n bá sọ pé ebi dé, kò mí pé wọ́n tó ń wo fídíò mi lọ́wọ́lọ́wọ́ yìí lebi ń pa o. Kò mí pé mi tí mò ń sọ̀rọ̀ gangan lebi ń pa o. Ṣùgbọ́n tébi bá ti ń pààyàn 10 nínú èèyàn 12 tàbí nínú èèyàn 11, tébi bá ti ń pààyàn 10, ẹ ti mọ̀ pé gbogbo wa lebi ń pa. Olórí burúkú làwọn méjì yòókù tí wọn ò bá kíyè sára. Àwọn méjì ṣe bí òpánú àwa 12 yẹn tí wọn bá kíyè sára, àjọ olórí burúkú ni wọ́n. Ajé aládàáni kan jẹ ni wọ́n. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Mo fi ti ọ̀wọ̀tọ̀wọ̀ tàpọ́nlé dá orúkọ yẹn. Nǹkan yíwọ́ o. Nǹkan tí ń yíwọ́ gan o. Ẹ̀yin lè sọ fún wa pé táìmù yín ni. Ẹ dẹ̀ promise pé ẹ lè ṣe. Gbogbo ohun tí èèyàn á dẹ̀ fi support èèyàn láyé la fi support yín. Ẹni tó bá support kẹ́ẹ̀dórí oyè yẹn jù mí lọ, á jẹ́ wípé ó ṣe òjóró nípa títẹ ìka bí 4 tàbí 3 tàbí 2 fún yín lórí ìbò tó gbé yín wọlé. Ìbò kan ló tọ́ sí ẹyọ ènìyàn kan. Ẹyọ ìbò kan yẹn ẹ̀yin ni mo dì fún. Mo lè má lówó láti pínwó fáwọn èèyàn kí wọ́n lè tẹ̀lé yín. Àwọn kan lè pínwó. Ṣùgbọ́n ntèmi náà ní làákàyè tí mo ní mo fi pèèyàn sí àkíyèsí pé ẹ̀yin ló yẹ ká tẹ̀lé. So nǹkan tèmi náà ní ni mo ná nìyẹn. So ìwọ tó lówó àti èmi tèmi ní àìdíà tí mo lo àìdíà tèmi tó já síre tí wọ́n lówó ẹ̀ tó já síre bákan náà lájọ wà. So ó túmọ̀ sí pé kò sí ẹni tó ṣiṣẹ́ fún yín jù mí lọ. Ṣùgbọ́n ó ti tó àsìkò tó jẹ́ wípé ẹ ní láti mọ̀ pé gbogbo consequences policy yín, ẹ̀yin lẹ máa rú o. Ẹ̀yin lẹ máa rú. Eléyìí ti kúrò ní à ń blame Buhari torí pé ẹ ti mọ ibi tí Buhari ṣe dé kẹ́ ẹ tó tẹ́rí gbà. Ó ṣe é ṣe tó bá mọ̀ pé ẹ ti rí pé kò lè dáa mọ́, ẹ̀yin náà ò ní tẹ́rí gbà. So èmi ó ti ń dàbí ẹni pé ó ń yíwọ́ lójú tèmi báyìí. Lóòótọ́ àwọn nǹkan kan wà tá à ń sọ nípa yín pé ẹ ṣe. Tá à ń sọ ní ṣùgbọ́n èyí tẹ́ ẹ̀ rí ẹyọ kan tẹ́ ẹ̀ tí ì rí ṣe yìí ó bà gbogbo ẹ̀ jẹ́. Kódà kó jẹ́ pé ẹ ti ṣe iná báyìí, kó jẹ́ pé ẹ ti ṣe omi, kó jẹ́ pé ẹ ti ṣe gbogbo nǹkan tá à ń fẹ́. Nǹkan ẹyọ kan bẹ tí ó bà gbogbo ẹ̀ jẹ́ tó máa túmọ̀ sí pé ẹ ṣe nǹkan kan, òun náà ni ebi. Òun ni wọ́n ń pè ní ìyàn. Ìyàn. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, bóyá wọn ò sọ fún yín, ìyàn ti dé. Ìyàn ti wà ní ìlú gan-an. Ẹ bá dẹ̀ rántí dáadáa ní 2015 tí ẹgbẹ́ yín máa dé orí oyè. Láì pé 7,000 àbí 7 or 8,500 ni wọ́n ń ta àpò ráìsì ńgbà náà lọ́hùn. 8,500 ni wọ́n ń ta àpò ráìsì ní
2015 tí ẹgbẹ́ APC dé orí ìjọba. Bàbá, ráìsì yẹn ló ti wá di 75-80,000 níbòmíì. 75-80,000 níbòmíì. Bàbá, ẹ̀yin àti àwọn òṣìṣẹ́ ìjọba ẹ wà lórí ibi tẹ́ ẹ ti ń fà á, tẹ́yìn ń sọ fún wọn pé ẹ lè san ju 48,000 lọ fún owó òṣìṣẹ́, minimum wage òṣìṣẹ́. Bàbá, ẹ dákun, tá a bá fa gbogbo minimum wage tẹ́yìn lè fẹ́ san yìí fún àwọn òṣìṣẹ́ yìí, tá a bá fà á yọ kúrò nínú 80,000 tí wọ́n ń ta ráìsì ńsìn, ẹ dákun ẹ wòye tó kù nílẹ̀. Then ó túmọ̀ sí pé sálárì ẹni tó ń ṣiṣẹ́ ní Nàìjíríà, owó tí ó gbà lóṣù kò tó ra àpò ìrẹsì ẹyọ kan. Àpò ìrẹsì ẹyọ kan nínú àìmọye responsibility tó ń bẹ fún òbí, tó ń bẹ fún adult tí ẹ̀yin employ ṣiṣẹ́. Adult tẹ́ employ ṣiṣẹ́ yìí, ó níyàwó bímọ, yóò bọ́ ìyàwó, yóò bọ́ ọmọ, yóò raṣọ fún ìyàwó, yóò raṣọ fọ́mọ. Owó rẹ̀ ò tó ra, gbogbo owó tí ó gbà lóṣù ò tó ra àpò ráìsì kọ̀ọ̀kan. Even cat lórí mo tó ń sí 48,000 tẹ́lẹ̀ fẹ́ dúró lé lórí yìí ni o, kò tí ì tó ra àpò ráìsì kan. Ṣé mọ̀nà olóṣèlú o? Olóṣèlú tí ò bá rí eléyìí bí ọ̀ràn, shame on them. Gbogbo ẹnikẹ́ni tí ì bá jẹ́ tí ò bá rí eléyìí bí ọ̀ràn, shame on you nínú ẹ̀yin olóṣèlú. Bàbá, ayé ti fẹ́ bàjẹ́, àsìkò tiyín láyé fẹ́ bàjẹ́. Ayé ti fẹ́ bàjẹ́ tán pátápátá. Téèyàn ò bá ti rí oúnjẹ jẹ mọ́, ilé ayé ti tán. Gbogbo ohun tí ẹ bá rí kẹ́ ẹ ṣe, tí ò bá ti sí oúnjẹ, ẹ ṣe anything. Ẹ ṣe anything. A gbọ́ pé àwọn tí wọ́n fẹ́ lọ sí Mecca, ẹ ti ya máàkì 90 billion tẹ́ ẹ fẹ́ kó fún wọn. Bàbá, tẹ́ ẹ bá subsidize oúnjẹ, gbogbo subsidy tẹ́lẹ̀ remove lọ́hùn yẹn, kẹ́ ẹ gbé sórí oúnjẹ, tí bí ò bá pa àwọn èèyàn, táwọn èèyàn bá ń lè jẹun, wọn kúkú ní kẹ́ ẹ fáwọn lówó, wọ́n lè ṣiṣẹ́ owó wọn tí wọ́n fi jẹun. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ebi ò pa wọ́n, tó bá jẹ́ pé nǹkan kékeré, owó kékeré ni wọ́n máa fi ra àwọn nǹkan tí wọ́n máa jẹ, wọn ò ní, ìnira ò ní bá wọn. Ẹ̀yin náà bá àmọ́ ti rìnà ṣe, wọ́n mọ̀ pé tó, a jẹ́ pé wọ́n ti ṣépè fún orílẹ̀-èdè láti má lè ṣe náà nìyẹn. Wọn ò ní blame ẹ̀ lórí ẹ̀yin nìkan, torí àti rí ọ̀pọ̀lọpọ̀ yín náà tí ò rí ṣe. Ṣùgbọ́n àsìkò tiyín ni ebi yìí wá tún dé kọjá ààlà. Níjọ́ sí tẹ́ ẹ sọ pé ẹ remove subsidy níjọ́ swearing yín, kò yé àwa tó, irú àwa táwa ò kàwé rẹpẹtẹ yìí kò yé wa. Wọ́n sáré pé àwọn èèyàn ń bu yín pé ẹ need láti ṣe ń tẹ́ ṣe yẹn, ẹ ṣe mọ̀ pé látìgbà náà láti kọ̀ mọ́ wàhálà yìí. Ẹni ayé fẹ́ ọ̀lẹ́ nìkan lára, táwa ò bá bu yín, kì í ṣe wípé àwa náà observe nǹkan tó ṣẹlẹ̀ yẹn o. Tó ra wípé gbogbo àwọn economist, gbogbo wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní jáde tí wọ́n ń condemn nǹkan tẹ̀ ṣe ń jọ yẹn. Ṣùgbọ́n kò yé àwa kan, Ọlọ́run Elédùmarè gbọ́ kò yé mi. Mo ń rò wípé wọ́n fi ń ṣe ẹ̀tanú ni. Pé ìgbà tọwọ́ ọmọ ọba bá àjàlù ní ó sọ pé kò sí tájẹ tí ìtàn, èèyàn náà fẹ́ mú ọwọ́ rẹ̀ ọba ló fi sọ pé kò sí tájẹ tí ìtàn. So irú ọkàn mi ń gbà yẹn nìyẹn. Nsìn gbogbo wa ló ti yé bàtà, ó ti yé wa pátápátá báyìí.
wípé the first decision tẹ́ ẹ kọ́kọ́ take láyé wrong decision ni. The first ever decision tẹ́ fẹ́ take tẹ́ kọ́kọ́ take wrong decision ni. So ta lẹ wá fẹ́ kí ó dáhùn fún consequences policy yín tí ò bá jẹ́ yín. Ẹnu tí ajá mo ti pòwe kan fún yín jọ sí pé ẹnu tájá fi ń bá ọmọ rẹ̀ ṣeré ó náà ní fi gé jẹ o. Ẹnu táwa fi ń pọn yín lé ẹnu tá a fi ń pọ́líṣì yín fún àwọn èèyàn. Ẹ má jẹ́ ká yí ẹnu yẹn padà láti sọ òdì ọ̀rọ̀ o. Òdì ọ̀rọ̀ kan lè tà ń sọ yìí o. À ń pè yín sí àkíyèsí aburú tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. À ń pè yín sí àkíyèsí ní tó lè dá aburú ayérayé sílẹ̀ lọ́jọ́ ọ̀la là ń pè yín sí lọ́wọ́lọ́wọ́ báyìí. Àti ìbú yín báyìí. Ṣùgbọ́n mo fi Ọlọ́run lédùmarè ṣẹlẹ́rìí. Màá tó join àwọn tó ń bú yín. Torí tá a bá ń sọ lẹ́rọ̀ bá ṣe ń sọ yìí tẹ́ ẹ̀ bá gbọ́ ó ṣeé ṣe kó jẹ́ pé ńgbà tí gbogbo wa bá pawọ́pọ̀ láti máa yẹpẹrẹ yín lẹ́ẹ̀tọ́ lè gbọ́ pé nǹkan tẹ́ ń ṣe àwọn èèyàn ń complain lórí àṣẹ kò dáa. Bàbá nǹkan ti bàjẹ́ jìnnà o. Bàbá owó rádaràda tí ẹ̀ ń san fún àwọn òṣìṣẹ́ lọ́wọ́ yìí ẹ jẹ́ ká rántí pé àwọn sójà wa tí à ń gbébọn lé lọ́wọ́ àti àwọn ọlọ́pàá wa tá à ń gbé ìbọn lé lọ́wọ́ tó kéré jù nù sálárì wọn náà iye tẹ́ ń san lọ́wọ́lọ́wọ́ ń tẹ̀ 30,000 tẹ́ ń san lọ́wọ́lọ́wọ́ ń tẹ̀ àwọn bóyá àwọn sójà 50,000 àbí 50,000 plus ọlọ́pàá àwọn constable ọlọ́pàá náà 50,000 plus. Wọ́n ó sì jẹun wọ́n ó wọ mọ́tò lọ síbi iṣẹ́ wọn daily. Lẹ́yìn yẹn ọmọ ó jẹ ìyàwó á jẹ ilé mẹrẹǹtì ni wọ́n wà èló ni wọ́n san nínú 50,000 yẹn fún rẹ́ǹtéèjì owó ilé èló ni wọ́n yọ sílẹ̀ fún owó jíjẹ nígbà tí owó yẹn ò tó ra àpò ráìsì ẹyọ kan. Ká wá ní owó yẹn tiẹ̀ tún wá tó ra àpò ráìsì ẹyọ kan sọ́jà tó ní ìyàwó kan tó bímọ méjì mẹ́ta ká wá ní ráìsì nìkan ni wọ́n ń jẹ fún odidi 30 days tí wọ́n tó gba sálárì mi ṣé ráìsì àpò kan ṣé yóò gbé àwọn yẹn fún odidi oṣù kan kí wọ́n jẹ láàárọ̀ kí wọ́n jẹ lọ́sàn-án kí wọ́n jẹ lálẹ́. Bàbá àwa ò ní fi ẹ̀kọ́ tanná fún yín. A ní fi ẹ̀kọ́ tanná fún yín bàbá. Bọ́rọ̀ bá ṣe rí làá máa sọ pé ó rí. Tọ́lá wa ò lówó tá a gbà lọ́wọ́ yín. Ń gbà kọ́bọ̀ pẹ̀lú gbogbo ohun tí mo ṣe fún yín. Mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ṣe tí wọ́n gbà kọ́bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń wò wáyé náà dìbò fún yín wọ́n gbà kọ́bọ̀ lọ́wọ́ yín. Èrò ọkàn wọn ni pé yóò dáa rí ṣe. Nígbà tẹ́ ẹ̀ wá rí ṣe máa ń sìn yín ṣe fẹ́ kí gbogbo wa náà ká kọ́wọ́ lẹ́rán báyìí ká máa wòran. Oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn sọ sí wa àwọn kan tiẹ̀ pè mí lólórí burúkú gbà yẹn. Ìdí tí n bá fi jẹ́ olórí burúkú tí wọ́n pè mí yẹn ni pé ńgbà tí dáadáa tá a rò pé mọ̀ ṣe tí ò tí ì wáyé tí ìnira ti pọ̀ yìí tí mi ò bá tún wá lè sọ̀rọ̀ tí mi ò bá lè jáde láti sọ̀rọ̀ láti kọ̀ndẹ́mù tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àjọ olórí burúkú tí wọ́n pè mí ni mí. A jẹ́ pé yes àwọn tó ń pè mí lólórí burúkú wọ́n jàre mi. Ṣùgbọ́n mi ṣe olórí burúkú nítorí pé èrò ọkàn mi ni pé ẹ ṣe dáadáa. Nígbà tí ó sì kù díẹ̀ káàtó yìí mo ti ń complain àkọ́kọ́ kọ́ lélẹ́yìí kì í ṣe lẹ́kejì. Bó tilẹ̀ jẹ́ pé mò ń sọ àwọn ọ̀rọ̀ mi sọ nítorí pé mi ì fẹ́ kó dàbí ẹni pé mò ń pẹ̀lú kọ̀ndẹ́mù yín.
tàbí mò ń pẹ̀lú kọ̀ndẹ́mù ìjọba yín. táìmù là ń wò táìmù là ń wò ọjọ́ yẹn kéré ọjọ́ bàbá tiẹ̀ wò pé olóòótọ́ ni ọjọ́ tẹ́ ẹ ti fi tí tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ìkíní pé lóòótọ́ ọjọ́ yẹn sì kéré ọjọ́ yẹn kéré so gbọ́jọ́ bá wá kéré tí irú ebi yìí ń pa wá lọ́wọ́lọ́wọ́ tọ́jọ́ yín bá wá gùn sí ṣé ibi kúrókù tí ó máa pa wá ni. bàbá Amẹ́ríkà ni mo wà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí olúwa o ìyẹn dúdú pẹ̀lú ọpọlọ dúdú ní tòótọ́ tí wọ́n bá ń bú wa ọpọlọ dúdú ni wá ẹ má bínú ẹ̀yin ọlọ́pọlọ ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé nǹkan tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ yóò da ọlọ́pọlọ ní mi wá ẹ̀yin kọ́ ni mò ń bú. àwọn kan máa ń sọ pé ọlọ́pọlọ dúdú ni èèyàn dúdú ẹ dẹ̀ fẹ́ kí wọ́n jàre wa. ẹ sísà lọ Amẹ́ríkà ni mo wà mò ń tẹ̀lé ọmọ mi tó bá ń lọ ra oúnjẹ ní àwọn African stores tí wọ́n tọ́ wà níbí. ẹ sísà ó ra nǹkan kan nígbà tó kó àwọn nǹkan yẹn jọ nǹkan tó kọ́kọ́ rà kó tó máa ra àwọn nǹkan míì lọ tó kọ́kọ́ kó wọn jọ wọ́n á rí i pé wọ́n á kàkúléètì iye tí yóò wà lára àwọn nǹkan yẹn food items ni mo ń sọ fún yín o ó wá gbogbo nǹkan yẹn wá jẹ́ $20 àbí $30. wọ́n wá wò pé oúnjẹ $30 ẹ̀yin ẹ má bá mi kàkúléètì ẹ̀ sí náírà ẹ má kàkúléètì ẹ̀ sí náírà wọn ò gba náírà mi báyìí ní tí wọ́n ń gbà bí ni wọ́n ń ná ẹ má kàkúléètì $20 yẹn ẹ má bá mi kàkúléètì ẹ̀ sí mo yẹ sí $20 jẹ́ lẹ̀ Yorùbá no owó tí wọ́n ni wọ́n gbé kinní yẹn lé lórí n tó dẹ̀ ṣẹlẹ̀ ni wípé wọ́n ń subsidize oúnjẹ wọn ò gbé táàsì lórí oúnjẹ gbogbo tọmọ mi bá rà pátápátá tá a bá rí nǹkan kan tó bá ní $100 kìíní kan ọmọ mi máa sọ fún mi pé táàsì bá gùn wọ́n máa jẹ́ iye báyìí gbogbo ń tàn rà pátápátá báyẹn ní táàsì ògùn oúnjẹ. nígbà tí mo kọ́kọ́ wá sí Amẹ́ríkà jọ́sí ẹni tí mo dé sí ọ̀dọ̀ rẹ̀ sọ fún mi pé ọ̀rọ̀ bread là ń sọ lọ́wọ́ ní bread tí mò ń wò lọ́wọ́ yìí in the last 20 years yìí táwọn ń rà láwọn ń rà dóni bó tilẹ̀ jẹ́ pé economically nǹkan fẹ́ yíwọ́ ní gbogbo àgbáyé tí ó fà táwọn náà fi púṣì prices nǹkan wọn síwájú díẹ̀ torí prices nǹkan wọn ní Amẹ́ríkà tàbí nílùú òyìnbó ó ti yàtọ̀ ń sìn yíyàtọ̀ tó dẹ̀ yàtọ̀ náà kì í ṣe yíyàtọ̀ àyàtọ̀ kúdórógbó díẹ̀ lọ́ra fìlé tá a bára nǹkan $20 ń bí ẹ̀rù Ọlọ́run bà mí nígbà tó mọ̀ mi ra nǹkan $20 pé $20 so dọ́làsì làwọn ń gbà ń bí náírà táwa náà ń pa ń lé ó yẹ káwa náà ra nǹkan $20 kẹ́rù ọmọ bá àwọn èèyàn tó bí ó ṣe pọ̀ tó nílẹ̀ torí kì í ṣe dọ́là làwa ná lọ́dọ̀ tiwa ẹ má fi sí dọ́là rárá ẹ má fi sí dọ́là kò sí nǹkan tó kan dọ́là bẹ́ẹ̀ kò sí nǹkan tó san kan náírà bẹ́ẹ̀ ẹ má ṣe pẹ̀lú náírà tí wọ́n bá wá lè ra nǹkan $20 tèmi dẹ̀ rí nílẹ̀ pé gbogbo kíní nǹkan yìí food items ó rà yìí tàbí bí àwọn èso nǹkan kan $20 lélẹ́yìí èmi bá wọn rò pé $20 yẹn iye báyìí ní Nàìjíríà no kò sí tọkọ owó Nàìjíríà pẹ̀lú owó bíbá yìí now ẹ wo epo ẹ wo ibi tẹ́ ẹ gbé epo lọ bàbá ẹ wo ibi tí epo lọ all because ẹ fẹ́ fa subsidy yọ a mọ̀ pé ńgbà tẹ́ fẹ́ fa subsidy yọ ibi ilẹ̀ fẹ́ fi invite fún wa ó dàbí pé ẹ import ebi wọlé ni ẹ fa subsidy jọ ẹ wá import ebi wọlé sí Nàìjíríà ibi tó ń pa àwọn èèyàn sí ó lè jẹ́ pé
àwọn olórí burúkú kan náà wà lókálè tí wọ́n ń lo gbogbo agbára wọn láti rí wípé àwọn inflate prices of food items tó jẹ́ yẹ wípé kò sí rísì tán fi ń ṣe bẹ́ẹ̀ àwọn yẹn àwọn nu ọlọ́run nu gbogbo tó bá yẹ kọ́lọ́run ó yọ nínú ìgbésí ayé yín ọlọ́run mọ̀ ibà wá yọ níbẹ̀ tó yẹ kọ́lọ́run ó subsidize ní táyì nírí ni ṣùgbọ́n gbogbo tó bá yẹ kó yọ tó bá jẹ mọ́ ìnira tó jẹ́ pé lọ́wọ́ àwọn aráàlú la fi ń ní ara wa tí kò tí ì lọ́wọ́ ìjọba nú pẹ̀lú ògo ọlọ́run ìnira yẹn nígbà ọ̀nà mẹ́wàá ọlọ́run ó máa dá padà sórí ẹ̀yin tẹ́ ń fi ara ní wa lọ́nà mẹ́wàá ọlọ́run máa bá wa dá padà sórí yín gbogbo ẹ̀yin tẹ́ ń fi ara ní àwọn ọmọ pàápàá jùlọ ọmọ Yorùbá a lè dá oko dá mọ́ àwa náà ò lè dẹ́ko dá mọ́ a máa dúró de iṣu Àbújá nìbàdàn ní Ọ̀yọ́ lẹ́kọ̀ọ́ lóńdó lógùn iṣu Àbújá gbogbo ilẹ̀ tí wọ́n fi lè dá iṣu tí wọ́n fi lè gbin iṣu ó wà ńbẹ̀ ní lókè Ògùn ó wà ńbẹ̀ tí ò bá tiẹ̀ sí àwọn òkè Ògùn wàláì gbogbo iye tó bá wu àwọn ọmọ mọ́là ni wọ́n máa taṣọ Àbújá fún wa torí pé iṣu àwọn gbogbo iṣu tó ń gbìn lókè Ògùn yẹn iṣu tó dáa ni so iṣu yẹn ló máa jẹ́ kí iṣu Àbújá yẹn yẹpẹrẹ torí tí ẹ bá wo iye owó tí wọ́n fi kó iṣu yẹn wá láti Àbújá wá tà lọ́dọ̀ tí wọ́n ń bì gbogbo owó yẹn náà wọ́n sì máa owó iṣu yẹn ni ẹ wá ń fi ara ní ìlú to this extent ẹ̀yin ò sì mọ nǹkan kan ẹ̀yin ọmọ pàrọ̀ àmì ò ní wá ẹ̀yin ń kọrin bámúbámú láyọ̀ gbogbo àwọn mínísítà wa gbogbo àwọn member house of rep gbogbo member house of senate àwọn house of rep and house of senate àwọn dákẹ́ wọ́n dákẹ́ nítorí pé gbogbo yín jọ ń jẹ ni gbogbo yín jọ ń jẹ ọ̀hún yẹn ni gbogbo yín jọ ń jẹ ọ̀hún yẹn ni gbogbo yín mọ́tò SUV lẹ́ẹ̀mọ̀ fi jayé orí yín káàkiri nígbà tí àwa rún ìṣẹ́ ti ìyàmọ́ra nígbà tí àwọn tó ń ṣiṣẹ́ lójú méjèèjì tí wọ́n rún ìṣẹ́ àti ìyàmọ́ra ẹ wá ní àwọn òṣìṣẹ́ ìjọba ló ń corrupt àwọn olóṣèlú bó ní òṣìṣẹ́ ìjọba tó bá wà nípò tó ti lè corrupt yín òṣèlú corrupt nígbà tó mọ̀ pé tí òun bá fún yín láàyè tẹ́ ẹ bá jí 10 billion ó ṣeé ṣe kí 500,000 ọkàn òun náà dẹ̀ mọ̀ ní tí 500,000 yẹn 500 million òun náà mọ̀ nǹkan tí 500 million yẹn ó ṣe nínú ìdílé òun so automatically òun náà ò ní bẹ́sùbẹ̀gbà láti support yín kò ní bẹ́sùbẹ̀gbà láti support yín ìlú lẹ́sìn débi pé àwọn èèyàn ò lè jẹun mọ́ ọpẹ́lọpẹ́ àwọn ará diaspora tí wọ́n take it upon themselves láti make sure pé ìyá àti bàbá ẹ̀gbọ́n àtàbúrò táwọn fi lé ibi ò tọ́ sí wọn táwọn wá ń ṣiṣẹ́ bí erin tí wọ́n ń jẹ̀jẹ̀ ìlérí gbogbo àwọn tó wà ní diaspora yìí wọ́n ń ṣiṣẹ́ erin wọ́n ń jẹ̀jẹ̀ ìlérí ni o mi ò sọ̀rọ̀ àwọn tó láwọn o mi ò sọ̀rọ̀ àwọn tó láwọn tí wọ́n lè tọ́jú òbí wọn o àwọn kan wà tó jẹ́ pé òbí tó bí wọn gan wọn ò lè tọ́jú ẹ̀ àwọn kan sì wà tó jẹ́ pé àwa àìsàn òbí wọn ò máa wá rí nígbà tán bá tọ́jú òbí tán tọ́jú ará tán tọ́jú ẹbí tán tọ́jú ọ̀rẹ́ tán àwa táà tí wọn ò tún mọ̀ rí àwa táà mọ̀ rí ẹni àmọ̀rí ti búrú wa báyìí wọn ò tún tọ́jú wa. wọ́n tún tọ́jú wa gbogbo owó tó yẹ káwọn fi ṣe rere nílé ayé wọn kí wọ́n wà ń lo òyìnbó kán máa bá wọn kọ́ 20 story nìbàdàn kán máa bá wọn kọ́ 20 story ní Oǹdó kán máa bá wọn kọ́ 20 story káàkiri gbogbo owó yẹn òun ni wọn ó pín fáwa láti fi jẹun nítorí wọn ò fẹ́ kébi ó pa wá tí ò bá sí ẹ̀yin tẹ́ wà ní diaspora mo ti sọ more than 20 times nínú fídíò mi pé tí ò bá sí ẹ̀yin tẹ́ wà ní diaspora tẹ́ ń fojú àánú wò wá in our respective state ní ilẹ̀ Yorùbá a ti máa rí òkú ebi títì ajá ó ti máa wọ́ òkú ebi káàkiri ebi ó ti pa àwọn èèyàn kú tájọ́ máa gbọ́ òkú wọn káàkiri títì
so ọdún wo la tó fẹ́ bọ́ nínú ilé yìí? Eléyìí tí kò ní ká máa blame Buhari, ká máa blame Abacha, ká máa blame bàbá, ẹ̀yin lẹ ní blame gbogbo tó bá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Gbogbo consequences policy yín nìyẹn, ẹ̀yin lẹ́ẹ̀dẹ̀rù nǹkan yín, ẹ̀yin lẹ́ẹ̀rù nǹkan yín. Ẹ ti ẹ sọ fọ́ náà ṣé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu máa sọ fún wa wípé àwọn ọmọ bí àwọn politician ṣe ń leave flag ni? Ṣé máa sọ fún wa pé ẹ mọ̀ bí àwọn politician ṣe ń leave flag? Ṣé bára wọn ni yín? Ẹ̀yin sì ti lówó tẹ́lẹ̀ kẹ́ tó débẹ̀ yẹn. Ẹ ti lówó tẹ́lẹ̀ kẹ́ tó débẹ̀ yẹn náà. Àníkẹ́yìn náà máa mú ìwọ̀nba tẹ́ ẹ bá fẹ́ mú bẹ̀. Ṣùgbọ́n nǹkan tá a mọ̀ọ́mọ̀ ti torí ẹ̀ dìbò fún yín ẹ ṣe fún wa náà. Irú 90 billion tẹ́ ẹ fẹ́ kó fún àwọn kan nítorí pé wọ́n fẹ́ lọ ṣe ọ̀sìn tí kìí ṣe wọ́n fẹ́ lọ ṣe ẹ̀sìn tí kìí ṣe torí wa náà fi ń lọ ṣe ẹ̀sìn yẹn. Kìí ṣe pé àwa náà ń lọ ṣàdúrà fún lọ. Kìí ṣe pé àdúrà orílẹ̀-èdè, kìí ṣe pé ẹ kó àwọn èèyàn jọ pé wá lọ ṣàdúrà fún orílẹ̀-èdè níbẹ̀ yẹn. Wọ́n ń lọ fúnra ara tiwọn ni. Ara òpó márùn-ún ẹ̀sìn tiwọn. Ara ẹ̀ ni ẹni tó bá rówó lọ Mẹ́kà kó lọ. Bí Báíbù gan ò sọ, Kùránì gan ò sọ pé dandan la gbọ́dọ̀ lọ Mẹ́kà. Ó ní ẹni tó bá rí owó, tó bá ní owó kó lọ. Ẹ wá kó 90 billion. 90 billion fún wọn láti lọ. Ẹ wo iye region ta ní. Kẹ wá mú 90 billion yẹn. Kẹ wá pín sí region kọ̀ọ̀kan. Kó dàbí pé ẹ̀ ń ṣe subsidy. Kí wọ́n fi gba ilẹ̀, kí wọ́n fi dá oko. So kẹ́yìn tó wá bọ́ sí ọjà kẹ́ máa bá wa sọ, kẹ́yìn tó wá bọ́ sínú ìlú kẹ́ máa subsidize nǹkan tí à ń fẹ́. Price control tẹ́ fẹ́ ṣe yìí kò lè work. Èmi náà ti rí rí tó lè work tẹ́lẹ̀, kò lè work. Kò lè work. Buhari ti ṣerú ẹ̀ níjọ́sí tí wọ́n ń jáwé ọ̀sẹ̀ àwọn èèyàn tí wọ́n ń kó nǹkan sí, tí wọ́n ń já káàkiri. Kí la bá bọ̀ ọbẹ̀ sà? Kí la bá bọ̀ ọbẹ̀ kí ló ṣe fún orílẹ̀-èdè yìí? Kí ló ṣe fún orílẹ̀-èdè yìí? Nígbà tí mo bá mọ̀ pé ẹ wà já ṣọ́ọ̀bù mi tí ń bá ra nǹkan bẹ̀, nígbà tí mo bá ra nǹkan bẹ̀ ńkọ́? Àwọn tí wọ́n fẹ́ ṣe wá jàǹbá nípa kí wọ́n inflate price àwọn nǹkan tó wọ́n ń tà, ṣé wọ́n mọ̀ bí táwọn ó kù sí ni? Ṣé gbogbo ilé everybody láàmú kiri káàkiri ni? Mélòó ni kí ni population ọlọ́pàá tí wọ́n mọ̀ bá investigate kíní yẹn káàkiri? Kí ni population wọn pẹ̀lú population ọmọ Nàìjíríà? Now, bàbá, àsìkò tá a wà yìí, kì í sásìkò mo fẹ́ àwọ́dù ọ̀nà kan láti Nàìjíríà lọ Ghana, mo fẹ́ ṣe ọ̀fà air bridge. Àsìkò yẹn kọ́ la wà yìí. Àsìkò tí ebi gbọ́dọ̀ kúrò lára àwọn èèyàn lásìkò tá a wà yìí. Tẹ́ ẹ bá tiẹ̀ lè kọ́kọ́ mú ebi kúrò lára àwọn èèyàn, wọn ò tiẹ̀ ní rántí pé ẹ̀ ṣe ná, wọn ò ní rántí pé ẹ̀ ṣomi, wọn ò ní rántí pé nǹkan kan ṣẹlẹ̀. Ebi tó ń pa àwọn èèyàn lọ́wọ́lọ́wọ́ báyìí ò dáa. Èmi máa ń fi tèmi wò pé Ọlọ́run, tí n bá lọ sílé oúnjẹ ní Nàìjíríà, mo ń jẹ oúnjẹ 2,500, 3,000, 4,000 níjókòó ẹ̀ kan. Tí ọmọ ẹlòmíì tálákàdé ní ilẹ̀ Yorùbá tó bá rí 4,000 tí èmi fi jẹun lẹ́ẹ̀kan yẹn, bó jẹ́ ẹ̀fọ́, bó jẹ́ rodo, bó jẹ́ ilá, yóò máa lọ fi rà tí ó máa tà tí ó sì máa jẹun nílé wọn. Màá máa rò wípé òkè, fírú 4,000 tí mi fi jẹun yìí lódidi oṣù kan ẹlòmíì ò lè rí. Nígbà tí ò ṣiṣẹ́, kò sì ní fẹ́ jalè, kò ní fẹ́ borúkọ mọ̀lẹ́bí ẹ̀jẹ̀. Ọ̀rọ̀ ti débi tá a láti sọ̀rọ̀. Ó ti débi tí a ní láti sọ ọ̀rọ̀.
mi ò ṣe coward o, and I'm not a blind supporter yín ni mí, but I'm not a blind one. tí n bá support èyí tí n bá ti rí pé nǹkan tí gbogbo wa jọ fọkàn sí tàbí nǹkan tí gbogbo wa jọ pinnu nǹkan là ń bá ń bẹ̀ mo wà nínú àwọn tí ó condemn ẹ̀, màá condemn nǹkan tẹ́ni ẹ̀ ń ṣe. bàbá èmi ń jẹ oúnjẹ mẹ́ta o pẹ̀lú gbogbo àwọn èèyàn tọ́lọ́run fi surround mi yẹn, pẹ̀lú àwọn tó ń ṣe dáadáa fún mi yẹn àtàwọn ọmọ bíbí inú mi, èmi ń jẹun ẹ̀mẹ́ta lójúmọ́ o bàbá. ṣùgbọ́n ara ni àwọn èèyàn tán wà lẹ́gbẹ̀ẹ́ mi. ìrora ara níni tó ní wọ́n yẹn ó ti mú ìnira bá èmi náà. nígbà tí ẹ bá lọ́tún tẹ́ rí pé èèyàn ń gbé lósì yín téèyàn ń gbé níwájú téèyàn ń gbé lẹ́yìn téèyàn ń gbé, ẹ̀yin náà ti ń gbé nìyẹn. kí ni mú yàn gbé nígbà tádàwó bá dé téèyàn rò lọ́tún téèyàn rò lósì. àdéhùn àṣẹ ọlọ́run lọ́mọ yí ẹ̀jẹ̀ tó ti bá yìnyín ẹ̀kan yẹn lọ. ṣé ẹ fẹ́ pa gbogbo wa tán ni pẹ̀lú ọ̀rọ̀ ibi? ṣé ẹ fẹ́ pa wá tán ni? ok, mo wo kinní kan, ẹ má bínú, mo tún wo kinní kan, I stand to be corrected lórí ẹ̀. mo wo kinní kan ẹ̀ ń bọ̀. ẹ lè pa wá o tó bá jẹ́ pé bí wọ́n ṣe wí lórí. tó bá jẹ́ pé bí wọ́n ṣe wí lórí, ẹ lè pa wá o, ẹ lè pa wá o, wàhálà ẹ lè pa wá. níbí ẹni yìí sọ pé Nigeria economy can't take care of senator and the expensive presidential system of government. wọ́n wá fẹ́ fi owó táwọn senator ń gbà hàn wá. ẹ̀yin èèyàn mi ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ list sí ní dáadáa. wọ́n fẹ́ fi senator annual pay worldwide ní gbogbo àgbáyé, gbogbo senator tó wà ní gbogbo àgbáyé pátápátá wọ́n fẹ́ sọ iye tí wọ́n ń gbà fún wa ní country kọ̀ọ̀kan. wọ́n wá bẹ̀rẹ̀ lórí Sri Lanka wọ́n ní $5,100 $5,100 ní owó tí Sri Lanka gbà. wọ́n ní Malaysia àwọn senator wọ́n ń gba $25,300 táwọn Malaysia. àwọn Spain senator wọ́n ń gba $43,900. Saudi Arabia àwọn senator wọ́n ń gba $64,000. wọ́n ní àwọn France wọ́n ní àwọn senator wọ́n ń gba $85,900. àwọn South Africa wọ́n ní wọ́n ń gba $104,000. South Africa ní ọ̀. àwọn Britain ń gba $105,400. $105,400. àwọn Germany ń gba $119,500. àwọn Canada ń gba $154,000. àwọn senator ní owó táwọn senator gbà ní mò ń sí yẹn o. United States àwọn senator wọ́n gba $174,000. Nàìjíríà wá ń gba ní oṣù Nàìjíríà senator ń gba $2,185,685. bóyá ẹ gbọ́ nǹkan tí mò ń sọ. Nigeria senator wọ́n ní wọ́n ń gba, I stand to be corrected, wọ́n ní àwọn gbogbo tí kálukú ń gbà ni mo ti gbé tí mo kà wálẹ̀ yẹn. United States ni wọ́n ń gbà tó pọ̀ díẹ̀, àwọn ni wọ́n ń gba $174,000.
tí wọ́n highest, tiwa ló wá highest jù tí wọ́n ti àwọn yẹn ló háyà, ti United States ló háyà, tiwa ló highest. Àwa ń gba $2,186,685. Ẹ dákun, ẹ jẹ́ ká kọ́kọ́ yọ 2 million orí dọ́là yẹn sílẹ̀. 183,000 táwa ń gbà yẹn ó sì ju 174,000 tí àwọn sínétọ̀ United States ń gbà lọ. Ká kọ́kọ́ yọ 2 million sọ́tọ̀, àní ká yọ 2 million sọ́tọ̀, ká wá ní 100, torí 2,183,000 ni. 183,000 yẹn ká kọ́kọ́ yọ 2 million kúrò ńbẹ̀ náà. 183,000 wọn ó sì ti ju 174,000 tí United States ń gbà lọ. Ẹ wá ní àní rí àdánwò. Àṣé àdántán ni ká máa bẹ lọ́hùn kọ́ lọ́hùn má jẹ́ á rí, torí àdánwò kan ò lè ju eléyìí lọ. Wọ́n ní lẹ́yìn nǹkan ṣe rí, wọ́n wá sí owó kan ní sísàlẹ̀ tí àwọn ti Nàìjíríà wá ń gbà o, monthly basis wọn wá bá wa sí owó yẹn sísàlẹ̀ bá ṣe ń gbà. Wọ́n ní monthly basis wọn everyone wọn ń gba $2,484,245.50. Ìyẹn basic salary. Wọ́n ń gba hardship allowance. Hardship tó jẹ́ pé orí tiwa lọ́wọ́ àti òsì lórí tiwọn, wọ́n wá ń gba hardship allowance. Wọ́n ń gba $1,242,122.70 ní hardship allowance. Hardship tó wà lórí tiwa. Wọ́n wá ń gba constituency allowance 200%. Okay, ó ti ẹ jẹ́ máa sọ percentage àwọn nǹkan tó ń gbà yẹn ti hardship allowance yẹn. Hardship allowance yẹn. Ẹ wò detail bí owó àwọn bí owó salary àwọn kìíní yẹn ṣe lọ ni wọ́n bá sọ detail yẹn sísàlẹ̀. Basic salary wọn monthly àwọn senator wọ́n ń gba $2,484,225.50. Wọ́n wá ní wọ́n ń gba hardship allowance. Hardship tó jẹ́ pé orí tèmi àtẹ̀yìn ló wà, àwọn ń gba owó rẹ̀ nínú ìlàágùn gbogbo wa. Wọ́n wá gba hardship allowance wọ́n ní wọ́n ń gba $1,242,122.70 tó jẹ́ 50% basic salary wọn. Now wọ́n tún wá ń gba constituency allowance. Constituency allowance wọn wá jẹ́ 4 million. Constituency allowance ni ẹ o. No, constituency allowance wọn 4,968,589.00 tó jẹ́ 200% of 200% basic salary wọn. That is times 2. Wọ́n tún wá máa gba newspaper allowance. Newspaper allowance tí wọ́n ń gbà. Newspaper allowance wọ́n jẹ́ $1,242,122.70 ní tó dúró gẹ́gẹ́ bí 50% basic salary wọn ni wọ́n ń gbà ní newspaper allowance. Wọ́n tún wá ń gba wardrobe allowance tó jẹ́ 25% basic salary wọn. Wọ́n ń gba $621,000
61 naira 37 kobo. 621,061 naira 37 kobo. Tó jẹ́ 25% ti basic salary wọn ò ní wọ́n ń gbà. Ìyẹn gbogbo nǹkan láǹsọ yìí lóṣù ni o. Recess allowance wọ́n tó ń gba recess nígbà tí wọn ò bá sí nídìí iṣẹ́, tí wọn ò lọ sí house, tí wọ́n wà nílé, wọ́n tó ń gba owó pé wọ́n wà nílé. Ìyẹn ni recess allowance. 10% ti basic salary wọn. Wọ́n á gba 248,424 naira 55 kobo. Wọ́n tún wá ní wọ́n ń gba accommodation allowance. Accommodation, owó ilé tán ń gbé. Accommodation allowance 200% ti basic salary wọn. That is 4,968,509 naira. Wọ́n tún wá ní utility. Wọ́n tún gba utility allowance. 30% of their basic salary. 828,081 naira 83 kobo. Wọ́n tún wá gba domestic staff 70% ti basic salary wọn. Tó jẹ́ 1,863,184 naira 12 kobo. Lẹ́yìn yẹn, wọ́n tún wá gba entertainment allowance 30% of their basic salary. 828,081 naira 83 kobo. Wọ́n tún wá gbowó personal assistance àwọn olùrànlọ́wọ́ wọn. Wọ́n gbowó personal assistance 25% of their basic allowance. 621,061 naira 12 kobo. Wọ́n wá gba vehicle maintenance allowance 75% of their basic salary. 1,863,184 naira 12 kobo. Wọ́n wá gba leave allowance tó jẹ́ 10% ti basic salary wọn. 248,424 naira 55 kobo. Wọ́n wá gba severance gratuity. 300% of their basic salary. 300% of their basic salary. 7,452,736 naira 50 kobo. Wọ́n wá gba car allowance wọn 400% of their basic salary. Ìyẹn 9,936,982 naira. No, 0 kobo. Ni total salary fi wá jẹ́ 29,479,749 0 kobo. Ó wá jẹ́ ìṣirò $181,974. $181,974. Ìyẹn lóṣù. Tí total yearly salary wọn wá jẹ́ tó wá jẹ́ 29,479 naira 749 kobo
times 12 ó wá jẹ́ 3 figure tó bá ti pọ̀ jù ó wá jẹ́ 353 ṣé bílíọ̀nù nílé yìí ní owó total yearly salary ó wá jẹ́ bóyá 353 ṣé bílíọ̀nù nílé yìí ni ẹ jẹ́ ok 353 billion 756,888 zero kọ́bọ̀ ẹ tún gbọ́ yearly allowance yearly total money tí wọ́n ń gbà ó jẹ́ 353 billion 758 million 988 naira zero kọ́bọ̀ nígbà tí average Nigeria wà lórí minimum wage bóyá àwọn kan sì ń gba 18,000 nísìn àwọn tó ń gba 18,000 yẹn salary wọn wá jẹ́ 18,000 so times 12 ó wá jẹ́ 216,000 naira lọ́dún 216,000 naira lọ́dún. Remember, yearly salary of Nigerian senator 353 million 756,980 naira. $353 million 756,988 naira. Wọ́n wá ní it will take an average Nigerian workers 1,638 years to earn a yearly salary of a Nigeria senator. Excuse me. Ẹ wo pẹ̀lú gbogbo ohun tí ẹ̀ ń ná yẹn nínú ìjọba tí ẹ̀ dẹ̀ rẹ́dì láti gbé wálẹ̀ àfi tẹ́ ẹ̀ bá tó gbé sókè. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mi ò rí àṣeyọrí gidi lórí eléyìí o. Kò lè sí àṣeyọrí nígbà tí sínétọ̀ bá ń gba iye tó ń gbà yẹn tí òṣìṣẹ́ ìjọba dẹ̀ ń gba iye tán gbà yìí tí àmì ń gba iye tán gbà yìí tí sójà ń gba iye tán gbà yìí tí ẹ̀ dẹ̀ rí wípé àwa ń lé fat lára owó tá à ń táàsì wọn ẹ jẹ́ káwa náà reduce bá a ṣe ń lé fat yìí tẹ́ ẹ̀ rí yẹn ṣe ẹ máa pera yín ní ọ̀rẹ́ mẹ̀kúnnù bó lẹ́tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bó lẹ́tí jẹ́ ọ̀rẹ́ mẹ̀kúnnù báyìí. Ẹ dákun ẹ fi ibi tẹ́ ẹ ti jẹ́ ọ̀rẹ́ mẹ̀kúnnù ẹ fi hàn mí. Ẹ̀rí kíkiní ọmọ gòjù èmi ò ní sọ jù báyìí lọ ṣùgbọ́n mo mọ̀ ó dá mi lójú pé bóyá fídíò tí màá tún ṣe lẹ́yìn eléyìí bóyá ọ̀rọ̀ lórí yín náà ni màá tún fi sọ. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ ṣe dáadáa lórí ọ̀rọ̀ ìbídè lórí ọ̀rọ̀ ìyàn lórílẹ̀‐èdè ẹ ṣe dáadáa ẹ ṣe dáadáa rárá kò sí nǹkan kan tẹ́ ẹ lè ṣe tó lè jọ wá lójú bíi kẹ́ ẹ mú ebi kúò lórílẹ̀‐èdè kò sí
wàláì kò sí wàláì kò sí àṣé dandan ni kébi ó pa wá kú ni ṣé dandan ni kébi ó pa wá kú ni ṣé èèyàn kọ́ ló bí àwa náà bọ́n ṣe bí yín ni ṣé ìyá kankan ló bí àwa bàbá kankan ló bí àwa ni tẹ́ ń fi ara nìyí èwo tí sẹ́nọ́tọ̀ gbà yọ gbẹnulé tí sẹ́nọ́tọ̀ gbà náà ni àwọn House of Rep máa gbà bàbá presidential system of government tá a bá sọ pé òun ló nira presidential system of government ni ò dáa agbára wa ọ̀ka is too expensive irọ́ ni ó lè ní gbogbo ẹ̀ tó bá ń sọ presidential system of government ni wọ́n ń ṣe láwọn àwọn European country tí mo ti ka iye tí wọ́n ń gbà yẹn presidential system of government làwọn náà ń ṣe lọ́pọ̀lọpọ̀ country yẹn presidential system of government ni wọ́n ń rọ̀nù ẹ wo iye tó wo tí wọ́n mọ̀ bóò lówó tí wá ṣe tó báyìí téèyàn bá jẹ gbì ní òkú gbì gbogbo ẹni tí ò bá jẹ gbì ò ní kú gbì láyé gbogbo ẹ̀yin kẹ́yin tẹ́ nínú àwọn olóṣèlú yẹn tó jẹ́ pé ìdẹ̀rùn mẹ̀kúnnù ó jẹ yín lógún tẹ́ ẹ̀ dẹ̀ ń work towards it ọlọ́run á mú dẹ̀rùn bá yín gbogbo ẹnikẹ́ni tó bá mú ayé lé wá lára kòkó ọlọ́run ó mú nira bá wọn gbogbo ẹnikẹ́ni ìṣèjọba ní o iṣẹ́ àwa ara wa náà ní o táwọn create artificial scarcity àwa táwọn create artificial scarcity fúnra wa kí nǹkan ó lè bá a nira kẹ́yìn lè rí times 3 times 4 owó tí ẹ fi ṣòwò ọlọ́run ó bínú sí yín ẹ rí bínú ọlọ́run gbogbo ẹni tó bá fara ní mẹ̀kúnnù yóò rí ìbínú ọlọ́run gbogbo ẹnikẹ́ni tí ìbá jẹ́ tó bá fi ara ní wá ẹ rí ìbínú ọlọ́run ó bá yín ìbínú ọlọ́run ó bá yín gbogbo ẹnikẹ́ni tó wà Nàìjíríà tí ń fi ara ní àwa yòókù bóyá olóṣèlú ni o bóyá àwa ara wa ni torí tọwọ nǹkan tí àwa ara wa náà ń fi ní ara wa lára ó pọ̀ kọjá ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ aninilára ní ilẹ̀ Yorùbá tó jẹ́ pé òun ló ń dákún ìpọ́njú tó mú wa nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run ó pọ́n ìran rẹ lójú ìran rẹ ó pọ́njú kan ìní gbogbo tó o bá rí kó o dìjọ láyé òtúbá ń tẹ́ ní ọ̀padà jẹ́ sí gbogbo tó o bá rí kó o dìjọ láyé òtúbá ń tẹ́ ní ó sọ̀fà kó o láyé ìran rẹ àwọn ìran rẹ ó sọ̀fà kó o láyé ni torí ìran oníran ló ń fi bí pa yìí ọlọ́run lọ́mọ yẹn tó ti kú dànù lórí pé àìsàn ń ṣe àìsàn tó lè mẹ́mí ẹ lọ kò dẹ̀ lè cost ẹ ju 10,000 lọ tí yóò fi gbógun ti àìsàn yẹn táìsàn yẹn ò ní lè gbẹ̀mí ẹ mo ló ti fẹ́ rí ẹni tí ò tí ì rí 500 naira tí ó fi jẹun mo ló ti fẹ́ rí 10,000. àwọn hospital kọ̀ọ̀kan tí mo máa ń lọ tí mo ti lọ máa ń tèmi náà ti máa ń lọ ṣe tí mo ti máa ń lọ pín nínú ntẹ́ ń ṣe fún mi fún wọn àwọn hospital kọ̀ọ̀kan tí mo ń lọ mo mọ oríṣiríṣi nǹkan tí mo máa ń gbọ́ wọ́n á pè mí gbà mí màá lọ ọbẹ̀ ó lè jẹ́ 10,000 lẹ́nu mi nílùú lè jẹ́ 25,000 20,000 lórí 20,000 tèmi bá san ẹ̀mí ẹ̀ ò sí wà tèmi ẹ̀ bá wà èèyàn mélòó ni a mọ̀ tí ẹni yẹn náà máa tún wá padà gbélé ayé ṣe lóore tó gbogbo ẹnikẹ́ni tí ẹni yẹn bá gbélé ayé ṣe lóore èmi ni mo ṣe wọ́n lóore ó sì túmọ̀ sí lójú tèmi nìyẹn so gbogbo bí kíbi lèmi náà ti lè rí oore gbà kì í ṣe sáìdì yẹn nìkan dandan ni kí ọlọ́run ó dá oore yẹn padà lọ́nà ní ìlọ́po ọ̀nà ṣé báwọn kan ló ṣe fún mi pàtẹ́mi bá nítorí àwọn kan àkàtà ṣe fún mi tẹ́mi wá wo mọ́wọ́ táwọn bá wo mọ́wọ́ àwọn tí wọ́n ń fẹ́ mi lówó gbogbo àwọn tí wọ́n wà ní diaspora tán fún mi lówó táwọn bá ń wo ọwọ́ mọ́ owó yẹn kí làwọn ṣe máa fún èmi tó tẹ́mi ò bá ní fẹ́ ya olórí burúkú kí ni wọ́n ṣe máa fún mi tẹ́mi ò ní lè fẹ́ lómi. ẹ wo ọ̀rọ̀ yẹn ò ní jù báyìí lọ èèyàn mi ẹ dákun ẹ má bínú kó má gàgùn jù ojú ò ní tiwa ẹ jẹ́ á ṣe dáadáa gbogbo ẹni tó bá ṣe dáadáa ó bá gbogbo ẹni tó bá ṣe àìdá náà ni ó padà kẹ́yìn ayé ẹ ṣe gan-an ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín ojú ò ní tiyín o.